látàsìkò yìí lọ ṣe special warning gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó fi dé Kwara ẹni àfáà tó bá jáde tó bá rí wọn fín wàláhì àgbèdè kóòtù wàá gbèdé kóòtù kì í ṣèmi nìkan pẹ̀lú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn àfáà ni kódà tó fi máa bàbá wa ní rọ́bìtà ẹni àfáà tó bá tó ṣerú tí arákùnrin yẹn ṣe kọjá tó yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà wa tó bú gbogbo àwọn àfáà wa wàláhì kò lè escape rẹ̀ mọ́. àfáà Akeugbagold ti fohùn sílẹ̀ o ohun líle náà filẹ̀ ohun ìkìlọ̀ ńlá pé ẹ wá o gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa fi àwọn àfáà ṣe yẹ̀yẹ́ ẹ lọ fúnra yín lọ́pọlọ o nítorí pé àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ nítorí enough is enough wípé àwọn ò ní gbà o àti àwọn fúnra wọn àfáà Akeugbagold àti àwọn àgbà àfáà tó kù wọ́n ti ṣetán láti deal pẹ̀lú anybody tó ó bá lóun máa fi àwọn àfáà ṣe yẹ̀yẹ́ kódà ọ̀rọ̀ yìí kan àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì pàápàá àtàwọn ẹlẹ́sìn àbáláyé débi pé wọ́n ní àwọn fẹ́ kí àlàáfíà wà láàrin àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó fi jẹ́ pé ẹnikẹ́ni tán bá gbámú ọláwọn ti ṣètò pẹ̀lú àwọn àgbà àfáà tó kù àwọn àfáà ńláńlá tó kù pé ẹnikẹ́ni tán bá gbámú ilé ẹjọ́ ni o màá wá fẹ́ kẹ́ gbọ́ àwọn nǹkan míì tí wọ́n sọ tí wọ́n ṣetán láti ṣe fúnrú àwọn tí wọ́n bá ń tàbùkù bá ẹ̀sìn ẹlẹ́sìn àwọn tó ń tàbùkù bá ọlọ́run àwọn ọlọ́run míì. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ìgbàgbọ́ àwọn èèyàn ní pé gbogbo ọ̀rọ̀ yìí ó dá lórí àfáà Saheed Shittu àti àfáà Akeugbagold pẹ̀lú àwọn àfáà tó kù tí gbọ́nmi sí omi ò tó ti wà láàárín wọn. Ẹ wá gbọ́ ohun tí bàbá yìí fi sílẹ̀ wípé ejò kì í búyàn ṣán lẹ́ẹ̀mejì lójú kan náà. Ọ̀rọ̀ ńlá ni o, àfi kẹ́ gbọ́. Àwọn ló di pé ká máa lo Islam gẹ́gẹ́ bí ìgbà tí ń lo ète tó burú jù tó lọ́sẹ̀lú lọ. Ká máa lo ète tí ó sọ àwọn kan do lórí burúkú. Ká máa lo ète tí ó sọ ẹnìkan dẹ ní ilẹ̀. Ìgbà wo ni Islam wá dà báyìí? Ló jẹ́ ń sọ wá sí tí mo ṣe lọ. Mo sọ yí pé Islam ti gbàlejò ọ̀rọ̀. Àlejò ọ̀rọ̀ ti wọnú Islam. Eléyìí tí màá tún wí tí n bá tún wí nísìn. Mo tiẹ̀ fẹ́ kán tó sọ mí di akéwùkọ́fújì. Ara nǹkan tí mo fẹ́ kán tó wí nù. Lélẹ̀ ìta bẹ́ẹ̀ tá àjọ bẹ́ẹ̀ is battle to finish. Allah. No retreat, no surrender. Ẹ̀ẹ̀kan là á pariwo mọ́fòkò mi dáná mọ́. Látàsìkò yìí lọ ṣe special warning. Gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó fi dé Kwara. Ẹni àfáà tó bá jáde tó bá rí wọn fín wàláhì àgbèdè kóòtù. Wàá gbèdé kóòtù kì í ṣèmi nìkan pẹ̀lú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn àfáà ni kódà tó fi máa bàbá wa ní rọ́bìtà ẹni àfáà tó bá tó ṣerú tí arákùnrin yẹn ṣe kọjá tó yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà wa tó bú gbogbo àwọn àfáà wa wàláhì kò lè escape rẹ̀ mọ́ èyí ti kọ́ alọ́gbọ́n Ànábì ní la yuldagul mu'min fi jurrin wahidin marratayn ejò ọgbọ́dọ̀ gé ẹni torí ẹ̀ bá pé jẹ lójú kan náà lẹ́ẹ̀mejì ọ̀kan tí gé wa jẹ àgbọ̀dọ̀ aláwọ̀ ẹ̀dùn. Sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn ọmọ wẹrẹ tó ń bẹ̀ bú yẹn à ń kọ orúkọ wọn à ń kọ pamọ́ ká fi fínísì tọ̀gá náà nígbà tọ̀gá bá parí síbì kan tá a parí ẹ̀ àdọ̀rẹ́ ni o gbogbo àwọn ọmọ tí ń gbójú jáde wàláhì gbogbo wọn láti kọ pamọ́ gbogbo wọn ní nǹkan wọn ní kéèsì tí wọn á jẹ gbogbo fídíò wọn láti download àwọn tí ń bú ẹ̀sìn ẹlẹ́sìn mùsùlùmí tí ń bú kírísítẹ́nì tí ń bú mùsùlùmí mùsùlùmí tí ń bú aláwo tí ń bú ọlọ́run mùsùlùmí gbogbo ẹ̀ lánàá gbogbo ẹ̀ náà padà ní result torí tá a bá fẹ́ kálàáfíà ó jọba nílẹ̀ Yorùbá gbogbo nǹkan yìí la gbọ́dọ̀ fight once and for all there must be peaceful coexistence. òun lẹ ti gbọ́ yẹn o gbogbo ẹ̀yin tẹ́ ń fi àwọn àáfàá ṣe yẹ̀yẹ́ tẹ́ ń sọ̀rọ̀ ṣákáṣáká sáwọn àáfàá tẹ́ ń bú àwọn kìrìsìtẹ́nì mùsùlùmí tó ń bú kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì tó ń bú mùsùlùmí tó ń bú ẹlẹ́sìn ìbílẹ̀ tó ń bú mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé gbogbo yín tẹ́ ẹ̀ bá ṣọ́ra yín tẹ́ ẹ̀ bá tọwọ́ ọmọ yín bá ṣọ́ pé àfi kẹ́ má lọ jẹ̀wá o. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àáfàá Akeugbagold ti ṣe sọ
Remember to like, share and follow us. Thanks for watching.